tòlú làṣẹ wọn ní ọba títí rà yìí ṣe lájọjọ tó ti pẹ́ kò ní padà ní ẹ̀yìn o àṣeyọrí iná ni ẹ mọ̀ ṣe. Mo kí gbogbo ọmọ ẹni lẹ́kàlẹ̀ aláìlọ́dá èèyàn sí kí ìtì àpáńlé ìtì àwọn Káàrọ ilẹ̀ ọmọ Yorùbá. Bàbá wa Olómìnira Ọ̀nù ó jẹ́ olùdarí àṣàmìlà sábà ìpínlẹ̀ àṣírí ìlú Benin. Lórí ìdílé lórí wọn wà kò sí lọ́wọ́ lórí ìjọba ìṣẹ̀lẹ̀ ìwádìí náà ló fi ẹsẹ̀ wà lórí àṣẹsọ́wọ́ nínú àti ẹ̀kọ́ akẹ́kẹ́ ìrìnà ìwádìí ọmọ Káàrọ ọmọ òfin tìfẹ́tìfẹ́ náà ló fi wọlé. Mo kí gbogbo ọba tó kó òwe ìlú Nàìjíríà ló wá sí nítorí pé ìrìn àjò ìṣe ẹ̀kọ́ ọlọ́ọ̀bá tó gbé ní àjòwá bí ó jẹ́ kí ṣe ẹ̀rí dáadáa tó wá gba ilé ní ọ̀rọ̀. Mo kí ká nítorí ládàá àgbẹ̀dẹ wọn lọ tí ìgbà tó ní láwọn sọ pé ẹ̀kọ́ àbá ìdájọ́ àgbà ìgbà ọ̀gá tó ń pọ̀ ní sábà fẹ́ pọ̀ bí mo fẹ́ láti sọ́jà rẹ̀. Mo gbà wá àgbà ní ìdájọ́ mo kí brọ́dà wa tó ń ṣe nítorí kí Alifabẹ deuxième édition nígbàdí édition kejì nítorí mo wá tí ì sí Ọlọ́run tí máa ní ká wá tí ò ní ló tún jẹ́ ká tún wá pípọ̀ fi kún àwọn ẹ̀kọ́ náà tẹ́ wá kọ́ àwọn ọmọ tẹ́ ń kọ́ gbogbo àwọn ẹni tí ń kọ́ lọ́dọ̀ yìí Ọlọ́run bá tó fi ìmọ̀ fi máa kálá tá a sọ sí èdè Lárúbáwá Ọlọ́run bá fi máa yí jù báyìí lọ ìmọ̀ náà táwọn ọmọ náà gbàgbà sí kọ́ Ọlọ́run jẹ́ kan fi ṣe rere Ọlọ́run ò ní jẹ́ kan ṣubú dànù. Mo kí gbogbo wọn sẹtífíkẹ́tì wọn fẹ́ gbà lọ́jọ́ òní Ọlọ́run jẹ́ kan fi rí ìhun rere fi ṣe. Mo wá kí gbogbo àwọn tó kò ní Ọ̀ṣun state nítorí òun ni mo rí kà lára mọ́tò tí wọ́n gbé wá parliament lánàá nǹkan pé mọ́tò náà ni mo wọ́n jẹ́ níta ẹ̀. Ọ̀ṣun state tó sì jẹ́ state kan tí nílùú Àjàṣẹ́ bí nílùú Benin bí tí a nífẹ̀ẹ́ sí púpọ̀. Commissioner of Culture tí ẹ bá délé ẹ bá mi kí ọ̀gá Ọ̀ṣun state ẹ bá mi kí wọn gan kẹsì máa bá mi sọ fún wọn pé àwa náà rẹ́dì níbí láti máa sọ pọ̀ pẹ̀lú wọn fún ìdàgbàsókè olúwa méjèèjì fún ìdàgbàsókè àwọn Káàrọ kiri fún ìdàgbàsókè àwọn ọmọ Olúwa fún àwọn ọmọ sí pé gbogbo tí olùràṣẹ ṣe nípasẹ̀ àwọn yìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́sìn gbogbo ẹ̀kọ́ sọ lórí ìdí òkà ẹgbẹ́ àti ìtìlẹ́yìn ìbàdàn àtìlẹ́yìn láti jù báyìí lọ nítorí pé ẹni tó bá mú ọ̀nà tó mú nítorí bá àyẹ̀kọ̀ ìlú yóò fẹ́ láyé ṣe lọ́rẹ̀. Àtìlẹ́yìn tó mú mi ní pé kí a ṣe fún kíkí ìlànà rẹ̀ ní ìdàgbàsókè àti gbogbo ọ̀gá tí pílàtì ẹ̀dá ènìyàn lọ́dọ̀ bá gbé àti gbé òkè ló ní wàhálà díẹ̀. Àmọ́ tó bá ti ọ̀rọ̀ ìjọba gbígbé ẹ̀ máa rọrùn nítorí ẹ̀ ẹgbẹ́ ní ìbájẹ́ lóṣì òkà ẹgbẹ́ àbáni mo ń sọ alájàtẹ́lẹ̀ kan àbáni àwọn ìdílé òkà ó jẹ́ pé lọ́dọ̀ pẹ́lẹ́tì ti ìlú Benin wa ní wọ́n bá wọn gbà sọ́wọ́ tí wọ́n bá gbà sọ́wọ́ àti ilé ọ̀sán oríṣi náà kọ́ nílẹ̀ yìí ló jẹ́ tó rọrùn nígbà bá gọ́ọ̀mẹ̀ntì sọ láti wá sọ ìdíjẹ́ fún olùdarí ìpínlẹ̀ nípa ọ̀sọ́ nítorí gbogbo tó bá ti di òfin ó ti di dandan fún ọmọ ìlú ọ̀nà tó lè gbà ó lè fi wọnú òfin láti dá ọmọ náà nínú ìmọ̀ràn mi ni pé àtìlẹ́yìn nínú owó pẹ̀lú pé àti ìṣe ìgbàgbọ́ àtìlẹ́yìn náà ọlọ́mọ àpàwápọ̀ bàbá mi ọlọ́mọ àpàwápọ̀ fún àdọ̀lẹ́ ọlọ́mọ àpàwápọ̀ fún àdọ̀lẹ́ torí ìran Yorùbá ìjọ Yorùbá ìjọ ọlọ́run gbé lálẹ́ ní
ìjọba ọlọ́pàá láti ẹni gbogbo ohun ní ẹ̀yọ́ máa ní jẹ́ ìyà ìbẹ̀rẹ̀ ọwọ́ wa ìmọ̀ ń bẹ̀rẹ̀ ọwọ́ wa owó ń bẹ̀rẹ̀ ọwọ́ wa ọlá ń bẹ̀rẹ̀ ọwọ́ wa àtúntò aláìsọ̀kọ̀ra. Nàìjíríà lè máa ní ìlọsíwájú tí bá ti méjì bẹ́ Nàìjíríà akẹ́kọ̀ọ́ wá síbí akẹ́kọ̀ọ́ wá síbí nítorí akẹ́kọ̀ọ́ láti ìgbàgbà ẹgbẹ́ wa láwọn òṣèré ọdún tó lẹ́yìn lọ. Àwọn tó kọ́ ká wà lọ́wọ́ sára ìlú ìṣọ́wà àti ọjọ́ abẹ́rẹ́ wá sí wa láwọn òṣèré ọdún tó lẹ́yìn lọ. Àgàdàgbàdà tó lẹ́yìn ní àdékọ̀ọ́bí. Àgàdàgbàdà tó lẹ́yìn àdékọ̀ọ́bí. Gbogbo kásìkò lọ́wọ́ wa nǹkan ọmọ tó kù ní pé ká sọ wọ́pọ̀ àṣírí lọ́wọ́ àtàlẹ́ ní ìlọsíwájú. Ipò àkókò ọ̀rọ̀ mi ní ọjọ́ ìṣúná yọ. Àmọ́ tó múra ṣe mo sọ fún pé láti lẹ́yìn ìfẹ́ lọ nínú ìmọ̀ àti ìmọ̀ àgbègbè ní ọjọ́ ìṣúná ẹ̀ṣọ́. Wọ́n sì wá gbàgbé gbogbo ẹni tó fẹ́ gba ìwé ẹ̀rí lẹ́nu wípé iwájú báyìí ni ọ̀pá àbìtì ọmọ rẹ sí ẹ̀ní di ọ̀làrẹ̀yìn. Wọ́n ní ọ̀kan fún wa ẹ jẹ́ àfi àtẹ́wọ́ ká fi pàdé bàbá wa gómìnà. Gómìnà Ìpínlẹ Ọ̀ṣun. Ìgbà tó máa wọ pé ìpínlẹ̀ wọ́n máa ń tí wọ́n ṣe. Nísẹ̀ ọ̀ṣun ẹ̀rọ tí wọ́n ṣe iṣẹ́ ti dáwọ́ kó lè dára rẹ̀ wọ́n ní gbogbo sí bàbá sí kó lè wò ní àyẹ̀wò ti Ọ̀ṣun. Wọ́n gbé ọ̀gbẹ́ni Tolúwa àṣẹ Táíwò Ògúntósì tí ó jẹ́
yóò dùn tọ́ lójú ayé wa. Wọ́n á rí pé wọ́n lọ àwọn tó ní àǹfààní láti jẹ́ àtìgbàgbé àkàkùnrin ṣùgbọ́n inú mi dùn pọ̀ pọ̀ jù kí ni ìdí kábíyèsí ó ti bí òru wọ́n ní òrùlá àti ọ̀rọ̀ tó máa ń ṣe ọlọ́run jẹ́ kó wà fáwọn òun ń bá àwọn ọjọ́ tó wà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kábíyèsí àwọn old cowboys ló pọ̀ jù lọ ẹ̀yà bẹ́ẹ̀ ni àbẹ̀wò bí ìdílé ẹ̀jọ̀ ẹ̀jọ̀ káwọn ọmọ akéèké tó ọkọ̀ bá ṣe kéde kan gbìyànjú láti kọ́ ẹ̀ bàtà bọ̀ ẹ̀jọ̀ jẹ́ babalẹ́sẹ̀ méjì ó náà ti dàgbà ó lọ fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí pẹ̀lú káwọn ọmọ 16, 17, 12, 10 káwọn ọmọ àwọn àṣà ìlú àjọ wọn ní ọmọ tó sọ àbàwò ó ní ìsọ̀rọ̀ nínú ìkọ́wé ọlọ́run jẹ́ kọ́ ọ̀rọ̀ ìlú wa nínú tó bá wà lẹ́ ọlọ́wọ́ àgbà mo tún fẹ́ bàbá òun ọlọ́run ṣe rẹ̀ ní àyẹ̀wò ó ṣe kó tuntun lòun bá dé sáà padà bọ́dà lọ́kọ̀ ẹ̀jì ẹ̀kọ́ fẹ́ bá ẹ̀jẹ̀ àwọn tó ẹ̀kọ́ ó ṣe gbogbo ẹ̀ ní àbára ọlọ́run ó kéré sí ọgbẹ́ olùsọ́lá fún ọmọ ọgbà ìjọba àwọn bàbá wa ṣe pàdé ọlọ́run ọlọ́run fáìlì ìjọba pé ojú òní tí ẹ àwa ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun á ṣe dáadáa ẹ ṣe lọ. ọ̀rọ̀ ní gbogbo wa gbọ́ lẹ́nu ìjọba kínní àti ìjọba kejì bẹ́ẹ̀ sì ni àwọn ọba kábíyèsí Ọọ̀ni tí wọ́n ránṣẹ́ wá àti ọba alágàṣẹ àwọn èèyàn sọ̀rọ̀ a lè gbé gbogbo ẹ̀ papọ̀ sí nínú fídíò kékeré yìí ń ta fẹ́ kẹ́ mọ̀ nínú fídíò yìí ni wípé ìwé ẹ̀rí ta gbà tó jẹ́ lẹ́ẹ̀kejì yìí tẹ́ bá rí ọ̀rọ̀ tí ìjọba ilẹ̀ Bẹnẹ sọ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò ṣèrànlọ́wọ́ kankan fún wa títí di wákàtí yìí kò sẹ́ni tó ṣèrànlọ́wọ́ fún wa á dẹ̀ jẹ́ gbèsè gbogbo ọ̀nà la fi gbà láti fi san gbèsè tá a rí gbèsè san ṣùgbọ́n ọ̀rọ̀ Bùsíkọ́lá fẹ́ sọ fún wa ju wípé àwa Káàrọ òjíire ó yẹ ká mọ̀ wípé alifábẹ́ẹ̀tì Odùduwà jẹ́ nǹkan tí aláti gbé lárugẹ tá láti ṣe ìrànlọ́wọ́ owó fún ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí tí ẹ kọ̀ wò lásán tí ẹ pè àbí ẹ ò wá ọ̀nà láti fi kàn sí wa bá ṣe máa gbé alifábẹ́ẹ̀tì lárugẹ ó yẹ kí ẹ mọ̀ wípé à ń sọ nǹkan nù nílẹ̀ Káàrọ òjíire àwa Káàrọ òjíire àwa nìran àkọ́kọ́ ní àgbáyé ṣé alifábẹ́ẹ̀tì ló wá jẹ́ nǹkan tó yẹ pé àní níní tí a ó máa lo alifábẹ́ẹ̀tì àwọn òyìnbó ọjọ́ wo la fẹ́ bọ́ nínú oko ẹrú alifábẹ́ẹ̀tì ọjọ́ wo la fẹ́ di ẹni tí ó máa di ẹgbẹ́ èèyàn pàtàkì tó máa fi hàn sí gbogbo àgbáyé pé àwa ni ìran àkọ́kọ́ ní àgbáyé kí la lè fi hàn wọ́n alifábẹ́ẹ̀tì la lè fi hàn wọ́n pé a jẹ́ ìran àkọ́kọ́ ní àgbáyé iṣẹ́ wà láàrin èmi àti ẹ̀yin láti fi gbé alifábẹ́ẹ̀tì Odùduwà lárugẹ láti síyìn lọ ìpínlẹ̀ sí ìpínlẹ̀ state by state ni a ó máa ṣe ayẹyẹ ìgbà ìwé ẹ̀rí ní èyí tí a máa pọba a ó máa péjú ẹ ṣé o ó dàbọ̀.